Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Oh, Paso. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Ajibola ma ló ń sọ̀rọ̀ with everybody in there. Ajibola ma ló ń sọ̀rọ̀ with everybody tán fẹ́ gbọ́. Akọrin mama akọni ìṣẹ́mọ́ gbọ́dọ̀ ìdókè. Akọrin mama akọta àdánmọ́ gbẹ́dọ̀ ìdókè. Ẹ̀rí ìdí ọba àjọ. Ẹ̀rí ìpòsò yìí sì gan torí kò gba kọ́lẹ̀kọ́lẹ̀ o. Ó so yìí sì gan torí kò gba kọ́lẹ̀kọ́lẹ̀ ha. Ẹ̀rí kò so yìí sì gan torí kò gba kọ́lẹ̀kọ́lẹ̀ o. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Oh, Paso. Hello, ladies and gentlemen. Tolótoló máa jẹ́ bí ọ̀kí o, ìfọ̀kọ́ làjà rán lé o. Tolótoló máa jẹ́ bí ọ̀kí. Tolótoló máa jẹ́ bí ọ̀kí o, ìfọ̀kọ́ làjà rán lé o. Bàrá ní bẹ́ẹ̀ ṣe fi alábí ẹ̀sà fúnrú wọn pé wọ́n ṣe wàhálà gidi gan. Ogún ọdún tájà ti sáré ẹ̀jẹ̀ sọ fún wọn. Tájà ti sáré ẹ̀jẹ̀ ìjọ wọn. Fàájì ní fẹ́ ẹ̀ṣin kẹ́gbà bẹ́ẹ̀ mi ṣe sọ ẹ̀. Mo ń forin sọ ẹ̀sọ́ pẹ́ òní gbọ́. Àti fi ìlú gbọ́ ẹ̀sọ́ pẹ́ òní gbà o. Ẹ lọ́rọ̀ ilé ìgbé kẹ̀kẹ́ o. Ìyẹn ni tèrà tí fàmọ́ òní alámi. Ojúmọ̀ yá ni àṣẹ okúnlé. Ojúmọ̀ yá ni àṣẹ ó bá ká o. Bá fọ̀rọ̀ sílẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀rọ jọ̀kan. Onílù mi máa sọ pé òlàǹbòdèrè bá ti yàn o. Iṣẹ́ tí yàrá lọ ṣe fàájì o. Ọmọ wọn sì rìn lọ ayẹlẹ mọ̀ pé mo dé. Kọ́sọ́lídé tọpá bọ̀lù káwọn ayẹlẹ mọ̀ pé mi ní ara mi. Bóyá kọ́ máa sí wọn dà nílé ayé mi Alábí. Bóyá kọ́ máa sí wọn dà. Nílé ayé mi Alábí. Ẹ̀wọ̀n tọ́lọ́wọ́ bá ṣe nílé ayé wa sọ. Ẹ̀wọ̀n tọ́lọ́wọ́ bá nílé ayé wa sọ. Mo jẹun tó wù mí o lásìkò tó wù mí.
wọ́n ṣọ́ tó ń rìn ó lásìkò tó ń rìn. Àwọn tèmi ń fẹ́ràn mi ó Pasuma àwọn dá Alábí. Kí ló yẹ bí Pasuma dá ọpẹ́ ló yẹ ká ṣe ọ́. Kí ló yẹ wọ́n Pasuma. ọpẹ́ ló yẹ ká ṣe. Bàbá mo wò lẹ̀ síwájú o mọ pẹ́ mi wá o kì lè dá mi. Bàbá mo dé síwájú ẹ̀ mo wọ́n fẹ́ mi wá ilé ká mi sí. Bàbá mo wò lẹ̀ síwájú o mọ pẹ́ mi wá o kì lè gbá mi. Bàbá mo dé síwájú ẹ̀ Ẹ ṣọ́ra. mo wọ́n fẹ́ mi wá ilé ká mi sí. Èmi ò ní yàrá ìmọ̀ rẹ̀ sọ̀dọ̀ yín alá. Wọ́n ní yàrá ìmọ̀ rẹ̀ sọ̀dọ̀ yín Olúwa o. Báàsì ò ní yàrá ìmọ̀ rẹ̀ sọ̀dọ̀ yín alá. Wọ́n ní yàrá ìmọ̀ rẹ̀ sọ̀dọ̀ yín Olúwa. Torí mo gbà torí mo mọ̀ pẹ́yìn lọ́pẹ́ tọ́ sí. Àní mo mọ̀ torí mo gbà pẹ́yìn lọ́pẹ́ tọ́ sí. Wọ́n ní yàrá ìmọ̀ rẹ̀. Bàbá mo dé síwájú ẹ̀ mo wọ́n fẹ́ mi wá ilé ká mi sí. Báàgà máa wà níjọ́ lọ́pẹ́ bá sọ wà. Ọmọ kìnìún wà láàjì ìgbà ikọ̀. Ẹ̀lìbà mi ìsìyà kọlà kàdá. Ìmọ̀lẹ̀ fújì bàbá wá síra o. Ilẹ̀ ọ̀gá òsù mi àlùjọ́nà. Ọmọ jẹun jẹun fújì ìtọ́hún yóò. Olórúkọ tó pa ọba bá ọba làbáìkà ìjọba. Aláṣẹ bí a wà yín. Alájẹ Romis Hotel and Event. Ọ̀gá wa, èèyàn wa, ẹṣẹ́ ẹ̀kú adùn ti ajé borí ẹ̀ta tó rẹ̀. Ọ̀gá Romis, àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀kú adùn ti wà bàzọ́. Ibi àwọn yìí kankan. Romis Hotel and Event. Ilé alẹ́ ẹ̀sọ́ṣọ́. Ó kárí alẹ́ ẹ̀sùn gbà fún ẹ, mo appreciate ẹ gan ni. Ó kùnà ó wà bàzọ́ báraka. Ilé alẹ́ ẹ̀sọ́ṣọ́. Báàsì akẹ́wà jẹ́ ká sọ òpin o. Ọlọ́run ló gbé bí kalẹ̀. Ìwé ààyìn ẹni báwo bí làbákàyà ti mọ̀ pé ajé ti wọlé síbí. Alex alájẹ Romis Hotel and Event Center. Ìbáàsì òye ìyá kíẹ́. Ọlọ́run tó gbé bílé ẹ lọ́wọ́ kò ní pa ẹ́ ní rèwerèwe Àlàbí òun àmínà. Ilé alẹ́ ẹ̀ẹ́dọ́ṣọ́. Àánú ló kò òyìnbó ẹ̀. Ẹni bá ti rá àánú gbà ó ló ṣe gbogbo nǹkan ló bọ́ sí rọrùn jíbọ́. Ẹni bá ti rá àánú gbà ibà sọ̀rọ̀ ní ìṣe dáadáa lábàkàbà àti ọlọ́pẹ́ àwọn náírà láfíà gbà ó.
ẹni bá àlàáfíà gbà ó àánú lórí gbà jíbọ́ ó ẹni bá lò ó lọ́wọ́ làbáyíká Paso àánú náà rí gbà wá ìyá. ẹni bá lágbè ká Paso jíbọ́ àánú náà rí gbà wá sílá. ẹ̀mí gúngùn jíbọ́ ó ara nu ọlọ́run ọba ní Paso ẹni ọlọ́run bá fún lẹ́mí gúngùn jíbọ́ lọ́ Paso wá àánú náà rí gbà Paso Alábí. irú àánú bẹ́ẹ̀ Paso bàbá bàkà ọ̀pẹ́ ẹ̀mí l'Amẹ́ríkà bàbá mìíràn bàbá Nefi Kadija l'Amẹ́ríkà dádì àmìrà o dádì àlì àfihàn fọlùwà o citizen l'Amẹ́ríkà ń Chicago òkúrẹ́ o bàbá Junior o Wasiu DJ Jíbọ́lá ọmọ mi Alábí Ojúwá dádì Sultan rẹ̀ o bàbá Sultan mi bàbá Wárí Ìsáyìndé ní Houston Texas ọmọ ìṣe ọmọ mi dádì Rocky Bàtò Bọ́lájí CEO Rocky White dádì Aminatu nàrẹ́ ò Paso ọlọ́pàá ọ̀rẹ́ ìsàlàbíà ọlọ́run bá jọ ẹ̀fánú ẹ̀mí rí ẹ̀ tí ìbùkún sọ́dọ̀ mi ọlọ́run ire gbogbo gbogbo rí ẹ̀ tí wọ́n wá sọ́dọ̀ mi. Mo wá pẹ̀lú ṣòro mi. Mo wá pẹ̀lú ṣòro mi. Bàbá jẹ́ kí n padà sílé pẹ̀lú ṣòro mi. Fàánú ẹ̀mí rí ẹ̀ tí ìbùkún sọ́dọ̀ mi ọlọ́run Ire gbogbo. ire gbogbo. Gbogbo rẹ̀ tí wọ́n wá sọ́dọ̀ mi. Adúgbò tí a rí ànúgbà ọ̀ torí pé gbogbo ń tàkà sílẹ̀ yìí lẹ́ẹ̀ṣẹ̀ fún wa nírọ̀rùn. Adúgbò a rí ànúgbà torí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ẹ̀tẹ̀nu. Ó ní mo dúpẹ́ torí àdúgbà. Mo dúpẹ́ torí àdúgbà. Torí kò ṣe gbogbo ènìyàn lórí àdúgbà. Adúgbò a rí ànúgbà gbogbo ń tàkà sílẹ̀ yìí lẹ́ẹ̀ṣẹ̀ fún wa nírọ̀rùn lẹ́ẹ̀ṣẹ̀ fún wa nírọ̀sẹ̀. Adúgbò a rí ànúgbà torí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ẹ̀tẹ̀nu wọn. Ó ní mo dúpẹ́ torí àdúgbà. Mo dúpẹ́ torí àdúgbà. Torí kò ṣe gbogbo ènìyàn lórí àdúgbà. Àjẹmọ́nì ló pé gbogbo wa. Àjẹmọ́ orí ẹ̀ta tẹ́lẹ̀. Òun là ṣe lọ́sùn yẹn lónìí. Àjẹmọ́ orí ẹ̀ta tẹ́lẹ̀. Òun là ṣe lọ́sùn yẹn lónìí ojú wa. Ìyẹn ní jókòó ní Ṣàngó. Ogun State ò lábá ọ̀gá wọn lámì. Àmì ọlọ́wọ́ bá jọ ẹ̀ẹ́dẹ́gun ẹ̀fẹ̀rẹ̀ síṣẹ́ gbogbo Paso Amina Àjẹmọ́rí entertainment àwọn eléyìí 25 years mission accomplished. Ẹ má pariwo. 25 years mission accomplished. Máa olè máa ń producer o. Magic finger àná ẹ̀ mọ́ṣọ́.
Magic finger. Sire. Báwo ni ó ti bí ẹ́? Islamic singer yaya dada. Aya rere lọ́ọ̀dẹ ọkọ̀. Létí rẹ̀ mo ṣeun. Magic finger mórí ẹ́. Èèyàn mi là máa ń ká òkùnkùn. Àwọn náà producer MMM tó ń lọ ní ìdàpàṣọ. Òun lẹ engineer. Kúnlẹ̀ làbàkàlà bí orin. Wàá máa gbọ́ Sire on the mix. Appreciation and success. Àwọn lẹ engineer tó bá àgbéjáde kúnlẹ̀ làbàkàlà bí ọlọ́pẹ́. Létí rẹ̀ ọkọ̀ tó ti bí yá. Jọ́mú bọ̀ wá bàzọ́. Ajẹ́bórí Entertainment 25 years mission accomplished. Ó ti pẹ́ tó ti nọ́ọ̀sì ẹ̀ láti 1999. Láti 1999. Tá a ti lọ London tá a ti dé ló ti lọ́ọ̀ṣì ẹ̀ bá wa sí ló ti lọ́ọ̀ṣì ẹ̀ lọ́kàn pé tọ́lọ́run bá jàjàjẹ́ kó orin tàjẹ́ ṣe jí bọ́lá tó ń bá lówó lọ́wọ́ òun á gbé Pasuma lọ́jọ́ kan. Ajẹ́bórí Entertainment àwa dúpẹ́ fún Ọlọ́run Paso. Ó fún ẹ lẹ́mìí gúngùn, ó fún ẹ lálàáfíà. Ó jẹ́ kí gbogbo ohun tó rò lọ́kàn kúnlẹ̀ láàbàkà Alábí kó di múmú ṣẹ o. Paso tó ti ní lọ́kàn ní 25 years ago pé tó o bá lówó lọ́wọ́ ó máa pèlè eléré láàbàkà Alábí ojú wa. Òun náà ló pè yí eléré tó fẹ́ pè ikú ò pa àrùn ṣẹ́ o, àlàáfíà ń bẹ, ìdùnnú ń bẹ, òkìkí òrìlẹ̀ ó tún lọ sókè sí ní Alábí ju ti 99 yẹn lọ Alábí ojú bá káàdúgbò ẹ̀fọ́ lọ́wọ́ Alábí á. Ajẹ́mọ́ni aláṣẹ Ajẹ́bórí Entertainment èyí tá ń lọ́n ṣílẹ̀ ní àyíwá èyí ò ní já ṣe mọ́ àjọ máa ṣe pẹ́pẹ́pẹ́ o lágbàáyíká òkúnlé òwe ṣe lágbára lọ. Adúpẹ́ fọ́ Ọlọ́run Paso ìwọ tó ní lọ́gàn bó ṣe máa gbé Pasuma tó báyà Ọlọ́run gbọ́ àdúrà ẹ̀ Paso orí bẹ́ẹ̀. Eléré tó sọ pé ó fẹ́ pé tó bá lówó lọ́wọ́ nǹkan kan ò ṣe láàbàkà Alábí o, mo tún lórúkọ sínú jíbọ́ ọpẹ́ ní ìbọ́lọ́hún Alábí o mami ó ṣe jẹ́ ọpẹ́ Paso ni wọ́n fi máa gba ẹ̀bùn orin Alábí. Ìgbà tí wọ́n náà sùn ṣègbó lẹ́nu ló fẹ́ sọ pé mọ̀gánmọ̀gán ò kì í gbó. Èrí lọ́mọ. Àbọ̀ mọ̀gánmọ̀gán ò kì í jẹ̀wá o. Ọgbẹ́ tó bẹ̀rẹ̀ ló sọ pé ìdílé wa mọ́. Wọ́n yọ gbẹ́lẹ̀ o kò tí ì tán eré bá ọ lè rìn Paso o. Ó ṣe wọlé Paso òfun lórí. Ó fún lómi ọ. Ó ló fẹ́ sùn sórí ibùsùn mi. Ibùsùn mi o. Ìbò bá wù láyé ìwé bàtàkù sílé Pasuma àjọjì àdẹ̀jọ́ sórí. Àtàlámọ́ lẹ́gùn jí bá o. Ó bìrìbìrì ìbò làwà. Àtàlámọ́ lẹ́gùn jí bá o. Gbòógì lẹ́wọ̀ ọkọ̀ ọ̀bá wá sí. Ṣé wọ́n lè rí? Àtẹ. Ìdí mo bìrù ẹ má ṣe dájọ́ mo ní ẹ̀jẹ̀ mẹ́. Bá
sí o bí o ṣe ta dé ọ̀pọ̀ tí o dúró. àwọn kì í ṣe pé wọ́n sá o alábí bá a tún wà bá bá dì. wọ́n ní ká o orin tó kọ sílẹ̀ ìkan àṣà tó dá sílẹ̀ ìkan tó kàlùjọ ló dá sílẹ̀ bàbá. ni wọ́n ṣe bá a fi bá a tún wà ẹ pàrípà wọ́n ṣe fọwọ́ credit card kiri ẹ̀. ìtàkùn nínú ìjókòó kọ́nà wà. ẹlẹ́nu ẹ̀tọ́ olóyin ládùn kan ìjọ tuntun tó gbòde pàṣẹ ọmọ ògbé kòde. ẹtún àtọ̀rí o aṣáájú. Màṣánijó. ẹtún pàtọ́mọ́ o aṣáájú. mújì kó sọ̀rọ̀ láyé jó. torí bó ìsì ẹ̀fọ́ ìmọ̀ nínú ilé ìjọ ẹ̀tọ́ látọ̀. ó yẹ pàtọ́mọ́. ẹ̀jíjẹ́ alára mi ọkùnrin. ó bá lọ. yàtúrọ̀bà ètò mọ́tò. ẹgbẹ́ sókè. ẹ̀jíjẹ́ alára mi ọmọkẹ́lẹ́ gbàlùgbà fújì bó sọ̀rọ̀ ooo. ẹ wá jó mújì fújì bó sọ̀rọ̀ ooo ẹ̀wọ̀n. fújì bó sọ̀rọ̀ ẹ̀ tiwọn. ẹ wá jó mújì wọ́n sọ̀rọ̀ ẹ wá jó. oníṣẹ́ owó oníṣòro jẹ́ tiri. ẹ wá jó mújì wọ́n sọ̀rọ̀ ẹ wá jó. ìyá lọ́jà bàbá lọ́jà jẹ́ tiwọn o. ọmọ yunifásitì jẹ́ tiwọn. ọmọ polytechnic jẹ́ tiri o. secondary pẹ̀lú primary jẹ́ tiri o. èèyàn kan kì í bá yúnmíyúnmí dún mí yára mi. èèyàn kan kì í bá yúnmíyúnmí dún mí yára mi. orin sáàdìṣẹ́ mi ìlú sálọ̀nà mi ó ti yá wọn lólùfẹ́ mi o. èèyàn kan kì í bá yúnmíyúnmí dún mí yára mi. àjọyọ̀ bájì ká jáde sáàtì lókè o aláwọn ló lè jẹ sàn rẹ. ilé tí bá kọ́ mi ò ní fọwọ́ mi wò mo nígbà fún àìlù adákẹ́dájọ́ mo ti hùn mí lọ́kàn ló ṣe bá mi sọ̀rọ̀ mi. bá a súnmọ́ o. àjẹmọ́ni àjẹborí aláṣẹ àjẹborí ẹ̀dá tẹ́lẹ̀. olùdarí àjẹborí aláṣẹ àjẹmọ́ni àjẹborí ẹ̀dá tẹ́lẹ̀. Abímbọ́lá Mustapha ó ṣe Abímbọ́lá Mustapha o owó ọkọ̀ mọ́lára mi bébí mi ò ṣe ó Mustapha o ọkọ̀ lání kò ní bàjẹ́ o. owó ọkọ̀ lára ọkọ̀ lọ́dún kò ní bá jẹ́ láíláí. Abímbọ́lá ńlẹ́ òun sí Mustapha ó ṣe àjẹborí àjẹmọ́nì àjẹkọ́ àwálé àjẹkọ́ fìlẹ̀ wá ṣe gbogbo àjẹmọ́nì náà rẹ̀ àjẹborí ìmọ̀ọ́kì ẹ̀ èèyàn mi ó. Bọ́dì Monday kàjẹ́ àwa. Bọ́dì Tuesday àwa àgbàṣẹ́gun. Àràdúgbà lọ́jọ́ Wednesday. Ọjọ́ Àlàmísì ká lọ àbọ̀rẹ́. Àdìsàjẹ́ kí
ní Sunday ká lọ sí ìlókù. Ire gbogbo pàdé mi lọ́nà. Oríire ọdún ìgbé. Agbègbè wa. Agbègbè wa. Agbègbè wa. Agbègbè wa. Ẹ̀sọ́ bọ́ọ̀lù tó gbogbo ńlá kò rí o. Agbègbè wa. Ire ológun ọlọ́sà kó dágùn máa fò wá dá o. Agbègbè wa. Wá bá mi o. Agbègbè wa o. Wá bá mi o. Òpòlò wá síbi jẹ́ orin. Bọ̀lọ̀ lè wá síbi jẹ́ orin. Bọ̀lọ̀ lè wá síbi jẹ́ orin. Òtò lè wá síbi jẹ́ orin. Ẹ̀bùn tọ́lá ń fún mi náà orin. Ibi wà bùbù lẹ̀lẹ̀ jí bọ́lá ní dárí ìwé oko. Ẹṣẹ́ aláhùn tẹ́gbẹ́ mi nípò mọ́ àyè. Yóò bá a sì tí ìlà bàbá sọ. Èmi ṣe pẹ́ ìjíwá bàbá sọ. Owó kẹ́mi wá mi dúkà mi sí. Ẹrú sọpẹ́. Èmi ṣe pẹ́ ìbárakáwé sẹ́. Owó kẹ́mi wá mi dúkà mi sí. Ẹ má fi inú wọn ọwọ́ àìjẹ́ ẹ̀yin tiwa ẹ má fi ra wọn. Ọwọ́ mú. Ẹ dákun ẹ má fi inú wọn o. Ẹ má fi ra wọn. Ọwọ́ mú. Gbogbo là ń jẹ́ là ń mú. Làmú làjẹ́. Là ń mú là ń jẹ́. Làjẹ́ làmú. Kí ló ń jẹ́? Aṣọ là ń jẹ́ nígboro. Kí ló ń jẹ́? Káì. Aṣọ làjẹ́ nígboro. Kí ló ń jẹ́? Aṣọ làjẹ́ nígboro. Homies Hotel and Event Center. Ibẹ̀ láàrin. Lórí ẹ̀rọ àṣídá ìyá at 50. Aya mọ̀fẹ́ ò lẹ́wọ̀ ṣe àwọn ọba àṣírá. Èèyàn ní kí bébí èèyàn mọ̀ṣẹ́. Ẹ bá ń tọ́jú àná di gbogbo náà kò. Dìkú di ìbákúba. Ilé bàbá bá rì náà lábẹ́ òjé wá. Ìyàwó àná múrí ẹ̀ o. Kí Rashidatu mi àkórèdè ayámọ́fì o ṣeun mama 50 Rashida. February 9, on the 9th of February 2025. Bẹ̀wọ̀n sílẹ̀ àtọ̀ ní akọrin fún. Ọlọ́run ṣọ́wá ju bẹ́ẹ̀ lọ alábí ọwá mi. Rashidatu, ó fẹ́ràn ọba àṣọ. Ó fẹ́ mi. Ó fẹ́ràn ọba àṣọ. Ó fẹ́ràn.
èmi kan gbádùn àwọn. àwọn tó fẹ́ mi. wọ́n gbádùn wàásù. wọ́n fẹ́ mi. èmi kan gbádùn àwọn. àwọn tó fẹ́ mi. èyí àdúgbò everybody. ẹ̀yọ́ máa dúgbò yóò jí bá. ẹ̀yin ti jókòó. ẹ̀yin ti Ṣàngó bá so. akíndéde yí ọ̀rẹ́ ṣẹ̀ bá ṣe á. ẹ̀yin tí wá lágbègbè yìí. ẹ kú àdúró tí ìwà ṣeun. èmi 20th of October. 2024. táwọn alákọ̀wé mú dání láàbàkà àbàzọ́ tó sọ ní 1020. 1020. ọlọ́gbà akẹ́bàjẹ́ lónìí o. o abẹ tó fi fẹ́rí àkànlá máa gbò. abẹ kan náà jí Bọ́lá Bàṣọ wá. lẹ́mú lẹ́fi fẹ́rí àparò. ó wá dorí ẹyẹ òrò fún. ẹ lábẹ́ yẹn ti kú. ìrọ̀lẹ́ pa. ẹ máa lọ pọ́n bẹ́yẹ ní ìbára sí ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ mi àparò kan kájú kan lọ kúnlẹ̀ àbákalà bí ogun. Courtesy of Dele Onifera. Courtesy of Dele Onifade. Ẹlẹ́mọ̀ àga Dele Onifera. abẹ dẹ́bi fárí àkàlà máa gbò. abẹ kan náà jí Bọ́lá Bàṣọ wá. lẹ́bi fárí àparò. ó wà dorí ẹyẹ òrò fún o. ibà sí ẹ̀wẹ̀sẹ̀ yẹ ẹ bá sọ pé abẹ ti kú. irọ́ rẹ̀ pa ẹ máa lọ pọ́n bẹ́ẹ̀ ni. ẹ máa pọ́n bẹ́ẹ̀ ni kúnlẹ̀ láàbàkà wà lóòjẹ́ wọn látòrí pé ẹyẹ kan kájú kọ́ lọ. ọ̀rọ̀ ìṣọ́ bí ọ̀rọ̀ ìbá wà sí ọ̀rọ̀ àgbà ni ọlọ́gbẹ́ akẹ́bà jẹ́ bá sọ. Alábí ń ọ̀rẹ́ kan káńsà. Ríà ìtàtíwẹ̀. olùgbà ìtọ́jẹ́ wá sí ó ọkọ lè ní Yétúndé bàbá Rihanna Rihanna wà àwa ò gbọ́ kankan ọ̀gá Chinedu kọ̀mpútà bàbá Stevie welcome back from Cairo. Ọ̀gá Alájí Cairo ẹwà ó ṣe yí Mẹ́kà ní Cairo Ògúnlé o. Ọ̀gá Ọ̀túnba Globus ìyẹn pa ngọ́ngá. Ẹ bá ń tọ́jú authority tó jẹ́ Taofiki. Rihanna wà àwa ò gbọ́ nǹkan kan bá so. Ẹgbẹ́ kílẹ̀ yìí ẹ̀yin olólùfẹ́ o torí Rihanna wà. 100 ní ọmọ kò lè kórè olùgbàyè wá sí rọ̀gá ọkọ Yétúndé bàbá Rihanna rẹ̀ ó ṣe dáadáa lẹ́tà tó mẹ́tọ̀ sí i o. ó ṣe nọ́ọ̀mà lẹ́nì ó ti ṣe nọ́ọ̀mà fún mi. ẹgbẹ́ kílẹ̀ yín ẹ̀yin olólùfẹ́ wa o torí Rihanna wá. 100 ní ọmọ kò ní kórè olùgbàyè wá sí wọ̀gá ọkọ Yétúndé bàbá Rihanna rẹ̀ ó ṣe dáadáa lẹ́tà tí mẹ́tọ̀ sí i. ẹ ṣe rere ṣe ẹ ṣe rere.
ṣe dára ṣe dára. ẹ jẹ́ ká ṣe dáadáa. ẹ ṣe ṣe. ẹ ṣe rere. ẹ ṣe dára ṣe dára. ẹ jẹ́ ká ṣe dáadáa. ẹ̀rí yẹ orí ikọ̀ gbà ọ́ bẹ̀rẹ̀ dá sí ẹ̀ ní tẹ̀. Lóde lókè ẹjọ́ ẹjọ́ wúwárí. lẹ́sùlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ọmọ wa tó dúró tán. ńlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la sọlẹ̀ o. Europe ló wà Germany ló ti ń pè wá wọlé ó dúró tán sọlọ́jà bẹ́ẹ̀mẹ́là àti fún ẹ lórúkọ ẹ ó ti súlẹ̀ bẹ́ẹ̀mẹ́là mi ọmọ mi Pasuma tó ṣe dáadáa àwọn tẹ́ pé àlàrọ̀ yìí ògún mọ́dẹ́dẹ́ ilé súlẹ̀ mọ́nà bẹ̀ẹ̀bẹ̀ ṣó ọmọ táwọn bá lè ga ọlá bí mọ́lẹ̀ làgàtà. Mọ́sá kò lè bá bàbá ọlọ́jà rà á. Ariwo ọjà kò lè bá bàbá ọlọ́jà rẹ̀. Pẹ́pẹ́là ariwo lásán ni wọ́n wà. Kíni mo ní kò lè bá bàbá ọlọ́jà rárá o. Ariwo ọjà. Kò lè bá bàbá ọlọ́jà láíláí. Ariwo lásán ni wọ́n bá. Olúwa dá mi láre Àyìndé. Kò sílé Olúwa dá mi láre Àyìndé. Èèyàn bá a sí àmàmà ọ̀yàtọ̀. Mo ní mo máa kí ẹ̀ gan. Kò sílé Olúwa máa kí ẹ̀ gan. Kò sílé o. Ni mo máa pè é gan o. Kò sílé òṣìṣẹ́ ó wà ní ẹ̀kọ́. Kò sílé. Owó ọkọ̀ dúpẹ́. Owó ọkọ̀ títí. Owó ọkọ̀ ti ìbùkún. Ọkọ̀ àjíkẹ́ ní ìwọ̀n pé èèyàn ṣe òun bọ́lá. Ìyàwó kékeré ló ń gbádùn ọkọ̀. Àní mo máa kí ẹ̀ gan o. Kò sílé. Àní mo máa kí ẹ̀ gan o. Kò sílé o. Mo ní mo máa pè é gan o. Kò sílé. Sáré máa pè é gan o. Kò sílé. Ọ̀gá Ìṣọ̀lá Sáyidì mi arógún. Àtẹ́bíṣe ọ̀gá ńlá. Akọ́bí wàásùpá ìyọmọ mi. Àní mo máa pè é gan o. Kò sílé. Àní mo máa pè é gan o. Kò sílé. Kò sílé ẹ̀ṣẹ̀ nìyàn ẹjọ́ wẹ́ bá mi kí àdúrà ló dẹ́kun ẹ̀dẹ̀ máa bá mi ṣe fún. Kò sílé ẹ̀ṣẹ̀ nìyàn ẹjọ́ ẹ bá mi kí àdúrà ló dẹ́kun ẹ̀dẹ̀ máa bá mi ṣe fún. Global, kò sílé global. Kò sílé ẹ̀ṣẹ̀ nìyàn ẹjọ́ wẹ́ bá mi kí àdúrà ló dẹ́kun ẹ̀dẹ̀ máa bá mi ṣe fún. Kò sílé ẹ̀ṣẹ̀ nìyàn ẹjọ́ ẹ bá mi kí àdúrà ló dẹ́kun ẹ̀dẹ̀ máa bá mi ṣe fún. Owó ọkọ̀ dúpẹ́ ọkọ̀ títí ọkọ̀ ti gbogbo ọkọ̀ Àjíkẹ́ àlíà àná wọn ní ìlú London ìyàwó kékeré ló ń gbádùn ọkọ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ létí wa ẹ mọ̀ pé irú àwọn báyìí wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ létí wa yí wá ẹ̀rọ ló fún iṣẹ́ ẹni ò jẹ́ dáadáa làbákà bá wà sí á mo ní ìdálẹ́jọ́ ń bọ̀ ìyàwó kékeré ti bẹ́ síwájú
olóhùn náà ń gbé bọ̀ ó làbákàbá àti ẹ tí wọ́n dáàdì mi ẹ mọ̀ pé ìyàwó kékeré ló ń gbádùn ọkọ làbákàbá àti èmi mọ̀ ń gbádùn ẹ lọ́wọ́ ẹ jọ̀wọ́ o ẹ máa fẹ́ mi ilé o ẹyẹ bàgẹ́bàgẹ́. ẹ má gbé mi ilé làbákàbá àti ẹ. Lọ́nà. Ẹ máa gbé mi ilé o. Àjíkà mi ọ̀. Ogun kalẹ̀ kí wọ́n lábà sọ wá. Òkè Bọ́lá Líà, ọmọ mi Àjíkẹ́ ọ́. Àjíkẹ́ ọ̀gá rẹ̀ ò lẹ́wọ̀ Bọ́lá. Ìlú London ló ti wá. Àjíkẹ́ òkè ni wọ́n ò ṣe ò Bọ́lá Bọ́lá. Bọ́lá kò sáàyè nínú ayé. Ìwọ ló máa jà fáyè nínú ayé. Káyé máa ń lọ ilé ẹ̀ kónú ayé pátápátá. Kò sáyé nínú ayé, ìwọ ló wá jàmbáyé nínú ayé. Ó ṣàmọ̀. Ayé wa lọlé ẹ̀ lóru ayé. Ó strong. Èèyàn lọ́jà kẹ́mi inspector àkànfàyà. Èèyàn kẹ́mi ọmọ lè kànfàyà tún yóò ṣe ọmọ dáadáa ọmọ gidi. Àwọn kẹ́ni ròdà. Èèyàn abẹ́fẹ́ ní ẹ̀ o. Èèyàn amọ̀ kì í ṣe amọ̀kẹ́. Èèyàn tá amọ̀kẹ́ amọ̀ kì í ṣe èèyàn kẹfàyà tó kẹ́mi ọmọ lè o. Mọ́dátà kan bí ní ẹ̀ o. Kúnlé ẹ̀rẹ́ mi àwo ti kẹ́ni ròdà mi abẹ́fẹ́. Èèyàn amọ̀kẹ́ amọ̀ kì í ṣọ̀ṣọ̀ gan. Kò sáàyè nínú ayé Bọ́lá. Ìwọ ló máa ń jà báyìí nínú ayé Àjíkẹ́. Kò sáàyè nínú ayé Àlíà. Ìwọ ló máa ń jà báyìí nínú ayé Mọ̀dà success. Káyé máa lọ ilé ẹ̀ kónú ayé pátápátá. Kò sáyé nínú ayé, ìwọ ló wá jàmbáyé nínú ayé. Ayé wa lọlé ẹ̀ lóru ayé. Yétúndé rí à sọ fún gbogbo mi sí bọ́ọ̀dì ilẹ̀ nù. Yétúndé ó sọ fún wa àtúntò lu àdúgbò ẹ̀jẹ̀. Ẹ̀ ń ṣe paṣíà tó bá jẹ́ lòmíì ni ẹni jọ wá. Ẹ̀ ń ṣe paṣíà. Àwọn bàbá ẹ̀. Ẹ̀ ń ṣe paṣíà àmọ́ gbogbo yín. Tóró ti jọ́ ọmọ Paso ẹ̀ ń ṣe paṣíà. Ojú Àjíkẹ́ òkè wọn Bọ́lá Líà. Ìlú London ló ń gbé. Àyà ló àdámi láàrin Àyíndé kó sílé global. Ó kàrí yéye máa ṣọ tọ́jú Sáyídé Ṣọlá. Kó bá ń tọ́jú Ṣàlàyé. Ṣàlàyé tó kọ́ mansion. Ó mọ̀ ọ̀yọ́ Ṣàlàyé. Àjíkẹ́ ọkẹ́ ò Bọ́lá Líà. Ogún kalẹ̀ sólùṣọ́ Sáyídé. Ọmọ akínsàn ya Sáyídé sólùṣọ́ o. Àwọn tìlú ọ̀sùpà mi aláṣẹ AS1 AS1 orí róòdù yìí gangan ní Pàṣójí wá kẹ́ẹ̀tọ́ ní Sango AS1 ojú akínsàn ya ti jẹ́ Sáyídé ó kárí sólùṣọ́ ìlú ọ̀sùpà ló pé.
Bọ́lá Alíà sọ fún wọn àwọn tó bá wà ṣubú ẹ̀ jímọ̀ alábàáṣe àwọn alọ́tọ́rùn àjọṣe àwọn agbẹ́rù sí báyìí. Ilé èdè àgídì o, lórí ọmí àǹsà ti ní Ìbàdàn. Oṣù ọ̀jù. Ọmọ ṣàlàyé ayábára náà sí o. Ohun tó lè bá tó fi wá ṣubú. Ẹgbẹ́nu sí microphone. Ìdúró ẹ̀ máa bọ̀. Ó kì í ṣe bọ̀rọ̀ kíní. Ó lọ ń gapá. Ó jóye bọ̀rọ̀ kíní. Àlùfá mọ̀ lè bọ̀rọ̀ kíní o. Ẹṣẹ́ ẹ̀kú àdúró ti wà bàtó. Alíà àwọn tó ń bá wa jẹ tó ń bá wa jẹ yóò padà wá jẹ. Àwọn tó ń bá ẹ jẹ tó ń bá ẹ jẹ. Yóò padà wá jẹ́ kó. Bọ̀rọ̀ kìíní bá a tọ́jú àsìbí aláwù dára àǹfààní fọ́ àsìbí aláwù. Àwọn tí bá wà sí nìyẹn ìlàwó tí nọ́mbà ẹni ìlà mímì abẹ́ wọn yẹ. Ẹ̀dọ́jú àlùfà Mọ́nsúrù òṣì àlùfà ti jẹ́ Mọ́nsúrù. Bá a ṣe kọ́ ní wọn kí ẹ̀jẹ̀ sẹ́mi white àlùfà sí akáná kéèké pẹ̀lú àlùfà máa gbọdọ̀ pẹ̀lú sẹ́ni ayétòrò. Pẹ̀lú àlùfáà láàrin ojú ọ̀kan bá tí wọ́n. Ó jẹ́ Bọ́lá Alíà mi o. Ajíkẹ́ ọmọ bàbá ẹ̀ Alábíọ́lá Bákà. Ọmọ òjì Bọ́lá. Bọ́lá wo mi o. Wo mi o. Má sọ pé orí mi wo mi o. Wo mi o. Omi o, omi o, má sọ pé orí mi omi o, èyí tún mi o. Yèyé mẹ́sọ̀ wo mi. Yèyé mẹ́sọ̀ gbogbo àgbàdo. Tọ́jú Sàyídì Ìfíṣọlá. Arógun Atẹ́bíṣe tíà. Àkọ́bí Wàsíbà. Wo mi o. Wo mi o. Má sọ pé orí mi wo mi o. Wo mi Bọ́lá Alíà wo mi o. Omi o, Omi. omi o, má sọ pé orí mi omi o, èyí tún mi o. Bọ́lá ilé sọ mi yóò sọ ẹwọ́. Ilé sọ mi yóò sọ ẹwọ́. Tókè nílẹ̀ tí mo ojú ìyẹ́wọ́ mọ́. Ẹgbọ́n tó lè lẹ̀ ẹ̀wọ̀ o. Ẹni òmùrìn làṣọ láì bí. Olùpẹ́ nílò lóṣù ìkẹsọ́. Ìgbà tí mo kọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ sí Dòsùnmù. Police officer lecturer Dòsùnmù. Lecturer Dòsùnmù. Police officer lọ́wọ́ ẹ̀. Ó tún wá jẹ́ lecturer. Ó ní plaza Ọlọ́run bá ti gbọ́wọ́ ẹ̀ sókè. Adúpẹ́ mọ́ra wọn. Tókè sílẹ̀ tí mo dùn yẹ́wọ́ mọ́. Onígbólé rẹ̀ kẹ́wọ́ o. Ẹni òmùrìn láṣọ láì ń bí. Kò lè pé nílò lóṣù ìfẹsọ̀ fún. Ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ sí Dòsùn. Wọ́n ní kí ló fẹ́ àánú ọkùnrin. Iṣẹ́ ìdámì máa gbáwọ̀ òde wa mi. Kórí súnmí débi ọ̀la òwò tọ̀ o. Mo ti wà lọ́rọ̀ àwọn aṣáájú. Yóò rí ráyé ráyé. Akérèdé jókòó, ẹ wo, ṣẹ́jú mi o. Wúràdà. Mo wà lára àwọn aṣáájú òde fún mi. Àlùbáríkà yóò rí ráyé. Èèyàn tí ó fún mi ló kò lè mú ìrì wàhálà o. Dòsùn èèyàn tí ó fún mi láṣọ. Ó lè pè mí lóṣù. Síá èèyàn tí ó fún mi ló sẹ́. Ó lè kó mi ní wàhálà.
èlùbọ́ èèyàn tí ó fún mi láṣọ o. Mo lè pè mí lólóṣù o. Àtọ́dá èlùbọ́ èèyàn tí ó fún mi ní dùnnú sí a kò lè fún ẹ ní ìbànújẹ́ o. Gbèsùn àwa gan ò ní gbà lọ́wọ́ wọn láéláé yóò rí gbà lọ́wọ́. Wọ́n ò ní gbà lọ́wọ́ wọn láéláé. Mi ò ní gbà lọ́wọ́ yìí. Bí ẹ̀sùn ẹ̀mí bá lò. Pàṣọ ní kẹ̀kẹ́ tèrè wá ti yá. Ó strong. Àlàbí ní kẹ̀kẹ́ ọ̀dọ̀ yìí lára yá o. Ó ṣe arúgúdù. Ó yẹ arúgúdù Akim. Lady Smart kú gárẹ́jì pẹ́rẹ́. Ilẹ̀ Lady Smart jọ mo ń bọ̀ wá. Mo ń bọ̀ wá Lady Smart. Jẹ́ ń kárúgúdù ọ̀nà. Ó jẹ́ Akim o. Arúgúdù tíá. Èyí fẹ́lẹ̀ lókun ṣe ìdáwó bàzọ́rá. Arúgúdù náà nù. Ó ṣe wọ́n jẹ́ ó kó àdúró tí mi ò kúnlẹ̀ láàbá kan. Ọ̀gá Akim èké. Arúgúdù náà nù. Ìyá àlàbẹ̀ jẹ́ wọ́n. Ilẹ̀ oko òṣèlú àwọn túnẹ́sì ilẹ̀ oko òṣèlú kò ṣèlú yóò jẹ́ olúwa ẹ má fọwọ́ kàn ẹni wọ́n bá pè ní kò ṣèlú bá ṣe ojú wa ẹ má fọwọ́ kàn. Ẹ̀ẹ́dọ́dún ẹjú ni a bá ń bọ̀. Mo ti kí solution. Mo ti gbé solution ṣáà ní ìbá sí òtẹ́lẹ̀. Wọ́n ní yé pé kì í mọ́ ẹ o. Tọ́rọ mọ̀ ní ẹ o lábàá kalẹ̀ ọ̀dọ́ mi o. ES1. Ọmọ akísọ̀rọ̀ ya náà ṣáìdì mẹsọlọ́sọ̀ àwọn ẹnjìníà bá ń bọ̀. Èèyàn ti jẹ́ agbélẹ́jẹun. Agbélé jẹun ni àbágbélé jẹun èwo níbẹ̀ ẹ fọmọ síndì. Agbélé jẹun bọ́dà. Agbélé jẹun bọ́dà mọ òjò tí jẹ. Ojú òtúnẹ́sì ogun náà mi ọjọ́ orí róòdù táwọn yìí àti wá ṣeré ń bẹ̀. Fáwọn tiwa oye Tunis àwọn kò ṣèlú àwọn ilé arúgúdù àwọn ilé ogun lélẹ̀ bàgàmì àlàbí wọ́n ṣe dáadáa lọ́jọ́ ẹ̀ rí entertainment ó wá bá wa níbẹ̀ ó wọlé kúnlẹ̀ bàgàm àlàbí mo ṣe dáadáa. Ó kárí solution. Ọlọ́ṣẹ́ ẹjọ́ púpọ̀ wà wà lábíọ́lá àbákà wọ́n ò jẹ́ sáyẹ́ndì. Solution rẹ̀ sáyẹ́ndì ọmọ Akínsọ́yà. Ẹnjíníà bá ń bọ̀ àwọn bá ń bọ̀
ẹnjìníà ó ní èrè mi kí o. Àlùbáríkà lọ́dọ̀ tèmi o. àwọn ti jẹ agbẹlẹjẹ ń bọ dà ti jẹ Ọlá níyà lọ́dọ̀ tèmi o. àwọn bàbá Àjíṣàfẹ́ lè yàn kí o. ẹlẹnjìníà mi lẹ bàbá òmòjò Búrọ́dà. ilẹ̀ bàbá mi ẹnjìníà ó mọ̀ ṣe solution mi ti jẹ sáyidì as1 gbogbo ọ̀sùnà àwọn pè yí wá èèyàn pè yí wá ìyanu ọ̀pẹ̀ èèyàn bàbá ẹnjìníà mi àwọn agbélé jẹun bọ́dà àtijọ́ Àgídéré jókòó. gbogbo ọ̀la ó dosun dosunmu wọ́n fi ṣàyè mọ̀ṣọ́ dosunmu lọ́ṣọ́ra lọ́ṣọ́ra Àlùbáríkà ó gba lúmílíọ̀nù. ògiri ojú lẹ́tẹ̀ ẹ̀rìn Sẹ́lẹ̀dì solution gidi kan. Búrọ́dà. ògiri ojú lẹ́tẹ̀ ẹ̀rìn kò ṣe fèjà lọ láì ṣe ayírí láì ṣe abọ́ fún un pé mu ó jẹ́ láàjọ ẹ̀ sẹ́yìn ogun ojú ni ọ̀rẹ́ ní ìtàn sọ bá wà sí àgbà ìjọba náà. bó o ṣọrẹ́ kí ni ìyànṣẹ́ mo tún jẹ́ tòótọ́ lórí aláàfin pẹ̀lú ìbọn láwọn ò dágájá. wá sí èmi ṣe bí sinmi láyé o ráwọ̀ ní rọ́ọ̀yì ni o. èmi ṣe bí sinmi láyé. Yẹ́sẹ̀ ṣe bí sinmi láyé o. iná ṣe dánirọ̀ jí mi bàbá wa sí látò. bàbá sọ̀rọ̀ ya èso ọlọ́run ya èso kúlẹ̀ àmì. Yẹ́sẹ̀ Akínsọ́yà AS1 Saidi yọ gbogbo solution Saidi yọ sra iná ṣe dánirọ̀ jí mi dosùn mú lẹ́kṣọ́ra o. agbélé jẹun agbélé jẹun fọ́nà. Báàsì Amẹ́ríkà múlò. Sáàtì ẹ̀yìn lẹ́nu wá. Ibi ẹ̀rọ ayílẹ̀ bàgà yọ lọ́gbẹ́. Oríkùn ẹ̀ tó ọ̀bì. Ángẹ́lì mi mọ̀ gún ọ̀run bàbá o. Ẹ̀rọ sọ́kà ẹ̀ kan dúró síbẹ̀. Atọ́rin stéèjì wa. Atọ́jú àpò ẹ̀sẹ̀ o. Kèṣù àwọn ọbẹ̀ òkúlé làwọn àga òtá máa ń parí orin. Ọba tó ní ọba tàná. Ọba tó lába gbogbo ọjọ́ ọba gbogbo gbà. Ọba tó dún ọba tó ṣù. Ọba tó sọ ọba tó jọ ọba tó gbà ọba tó àsìkò. Ẹ orí igi kò jẹ́ ìsáàtì. Ẹja nú bó mi bàbá ló dàgbò ogun ọ. Ẹranko nú bó kò ṣẹyàn ló wà bá o. Ọba tó wúrọ̀ yí ọba tó sàn. Ọba tìrọ̀lẹ́ ọba talẹ́ ọba tòrún ọba tì ní àìjẹkùn ọkọ̀ fáà. Ọkọ̀ kárùn náà ni bàbá kàbí òsì wáìnì ọba.
Ni abile yìí lọ sáàtì. Ẹ jẹ́ ojú náà ẹ̀ka ìjẹ́ ojúṣe ò bá wa. Ẹ dákun wọn la ọ̀rẹ́ kan ṣoṣo ẹ̀wọ̀n la ojúṣe yìí kan ṣoṣo. Àná bí mú ọmọ. Sáàbùlá láwọn ilé sára. Akẹ́yìndé gbẹ̀gbọ́ bàbá sẹ́yìn náà bá tún ẹ̀ ọ́. Ìbárúkà yẹn ẹ̀ ọ́. Ọmọ tàbí náà tún yìí olóore. Ọmọ abọ́dọ̀ láyé yìí olóore o. Ọ̀rẹ́ tàbí bá kúrúsọ́ ọ̀dẹ́kẹ̀rẹ́ kan ṣoṣo. Ọkọ àníjà gbúgbúrà tó ń jórí tó kẹ́. Ọmọ ìyá wa náà fi rí àní ìyá lọ ọ̀run ọba sọ. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ó jẹ́ ìyanu. Ó jẹ́ ìyanu. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ó jẹ́ ìyanu. Ó jẹ́ ìyanu. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ó ti fi jọ̀tá lójú. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ó jẹ́ ìyanu. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ó jẹ́ ìyanu. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ó jẹ́ ìyanu. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ló fi jọ̀tá lójú. Ọ̀nà tó gbọ́dọ̀ mi gbà ó jẹ́ ìyanu. Ọ̀rẹ́ mi jọ, pàdé mi jọ, èèyàn mi jọ, ẹbí mi jọ, tó bá bẹ nínú àwọn tó ń di tẹ̀mí tó bá ń bẹ nínú àwọn tí ó fẹ́ rere fún mi ò tètè já ó tó pẹ́ ó tètè já ó. Mi ò ní sọ́jú bẹ́ẹ̀ lọ Tètè já ó. ó tó pẹ́ ó. Tètè já ó. Adéríwá. Ó yá dé ìbọ́tẹ̀ Àlùbáríkà. ńlọ ìbọ́tẹ̀ ẹ̀rí ọdún. Bàbí mílíọ̀nù. Ìrọ̀lọ́gbọ́n ti kú yọ̀ ń pa. Oníbàbò. Òtẹ́ni gbọ́dọ̀ òkú ẹ̀ tó wà nínú. Ìrọ̀lọ́gbọ́n ti kú yọ̀ ń pa o. Oníbàbò. Kò sẹ́ni kọjá òkú ẹ̀ tó wà lónà. Ìdílé ayé tẹ́kì ayé nìyí. Àìpọ̀ tó gé. Abíọ́dún ìbọ́tẹ̀. Àwọn láàánú bí. Èèyàn láàánú bí rẹ o. Oṣù abẹ́yìn ìbọ́tẹ̀. Ọmọ náà ti ka ẹ̀kọ́ ṣe. Abíọ́dún ìbọ́tẹ̀. Imported òbí ọdún. Èèyàn lánàá bí rẹ̀ ò kárẹ̀ yín imported mọ̀ òye bí ọdún. Ọlá ànúpè. Èèyàn akóredé mi máa ń dé tọ̀. Èèyàn máa ń tètè mo ṣe Òṣùpá. Èèyàn Big Daddy náà rìn o. Rúdàdà. Èjìmá ẹ lálọ́. Àwọn ọmọ tó pẹ́ mi láṣẹ. Èjìmá ẹ lálọ́. Oṣù abẹ́ imported. Àwọn ọlọ́ọ̀nà bíi mi àwọn ti jà kí. Júmi. Ọlọ́ọ̀nà bíi àwọn ti Èjìmá. Pàṣẹ ti dalẹ̀ bá. Ìṣẹ́jú ṣẹ́jú. Ló sún síwájú. Àìmọ̀ ìṣẹ́jú nínú wákàtí. Wákàtí nínú ọjọ́. Ọjọ́ nínú oṣù.
oṣù nínú ọdún ẹ̀rí pé bá tó ṣe é lé bá. Túmí ẹ̀kọ́dọ̀ ló ń ṣàrí wàásù jẹ́ o. ẹ̀rí pé bá tó ṣe é lé bá o. Ẹ̀kọ́dọ̀ ló ń ṣàrí wàásù jẹ́ o. bẹ́ẹ̀ kí mi ẹ̀sà mi kó rí mi wú o. Èjì mi máa ń hù. èjì máa ń lálọ́. Ṣé òun yìí? àbí ìpọ́tẹ́. Ọmọ kájú sáwọn ni. ọlá àná mi. Odò ṣàrí wàásù jẹ́. Kò ṣeré bẹ́ẹ̀. èjì máa ń lálọ́. Aṣọ kì í. àwọn ọmọ pẹ́ láṣẹ. àwọn ìláṣẹ ò tó jọ pẹ́. kò dẹ̀ lè dẹ́wọ́. èmi ọba kọ́ sí o. èmi ọdẹ́wọ́ gan o. torí wọ́n gbà fún pọ́nmọ́. èmi ajá kan. èmi yóò gbà fún pọ́nmọ́ àwọn ọ̀dọ́ ìṣàkọ̀. àwọn tẹ̀wé wo sí ẹ̀bọ ìrìnà sọ pé ó orin tí bá ń kọ́ kò dẹ̀ lè ṣá. àwọn ibẹ̀ àwọn kan máa ń jókòó. àwọn tèmi sọ bẹ́ẹ̀. àwọn tèmi sọ bẹ́ẹ̀. Orí tí bá kọ́ kò dẹ̀ lè ṣá. Yèyé mẹ́sàn-án lọ́wọ́ àjòkò lè rẹ̀ ọ́. ọlá àná mi Orí tí bá kọ́ kò dẹ̀ lè ṣá. Ayáyá lọ́wọ́ àjòkò lè rẹ̀ ọ́. Olórí tí bá kọ́ kò dẹ̀ lè ṣá. Yàtí sílẹ̀ lọ́wọ́ àjòkò lè rẹ̀ ọ́. Olórí tí bá kọ́ kò dẹ̀ lè ṣá. ọlọ́pẹ́ ẹsẹ̀ Lọ́wọ́ àjòkò lè rẹ̀ ọ́. alábí wọn rẹ̀ wà bàbá kan. Orí tí bá kọ́ kò dẹ̀ lè ṣá. Orí dáadé lọ́wọ́ àjòkò lè rẹ̀ ọ́. Landmark Kọ́lá Sotẹ́. Oṣù Landmark Kọ́lá Sotẹ́. London place Oṣù Landmark. Landmark Kọ́lá Sotẹ́. Hòtẹ́ẹ̀lì ọ̀dà rẹ̀ tọ̀ Kọ́lá Sotẹ́ Oṣù Landmark. Ó ní ẹsẹ̀ àwọn tí ìlú London yóò ṣe Landmark. Kọ́lá Sotẹ́. Ogun Naomi làbágàbà sí mo fọ́ lọ́wọ́ bá mo fi ṣọ́. Wọ́n ní very soon a máa wá. Wọ́n ní very soon a máa wá. Èèyàn nókè sàkí gbogbo Mushin. Àwọn bàbá Muhammed nókè. Kọ́lá Sotẹ́ yóò ṣe Landmark. Hòtẹ́ẹ̀lì ọ̀dà rẹ̀ tọ̀rọ̀ lọ́bí oṣù. Landmark òpè tó gbọ́ sọ́wọ́ dúró báwọn lọ tẹ̀ báwọn. Ẹ bá bọ̀ mi tó wà. Wàá ti pé Julius Berger. Wàá ti ní kọ́hún kúrò. Ẹ bá ti gbọ́ nípa wà. Lórí Bandora wà. Wàá ti ní kọ́ tójú mi ṣùgbọ́n lọ́hùn lọ. Òun ló gbé mi borí ọ̀gá ni wà yóò èdè. Ọlás alukura ni o gbà. Sábà ni o jẹ. Adújá tún ni o sùn wọ́ra o. Òun ló gbé mi borí ọ̀gá ni wà yóò èdè. Kọ́lá Sotẹ́. Ojú Kọ́lá Sotẹ́ ilẹ̀ Landmark ṣoṣo. Àwọn tìlú London ṣo. Èèyàn Akeem no case. Èèyàn bàbá Muhammed gbogbo Mushin. No case kan Mushin kan làbí ojú wa. Ọmọ bàbá Abílí. Ọmọ eégún ṣẹ̀nu jẹ́jẹ́ mutí. Ọlọ́ṣọ́mọ́dì gbàgbọ́n lọ́wọ́ òmòjò. Bàmí Fáró Peter Orídìí bàbá gbogbo wa.
bàbá ọba Taoriri aláàdó bàbá wọn. Ọlás hòtẹ́ẹ̀lì Ọlás hòtẹ́ẹ̀lì o ṣe landmarks Ọlás hòtẹ́ẹ̀lì o. Ó ń bẹ lórí oyè róró orí oyè róró lọ́wọ́ Ọlás hòtẹ́ẹ̀lì ilẹ̀ landmarks yà ó bá zo àwọn. Àwọn òkè Ọlás hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì o Ọlás hòtẹ́ẹ̀lì o. Very soon à ń bọ̀ l'Ọlás hòtẹ́ẹ̀lì ìyẹn lóye okùn lóye sọ̀la. Ọlás hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì o. Ó tún ní náà tí kàmí àwọn tèmi bá sún wa.